ó ń fi ojú hàn à ń rí odó tá a dọ̀rùn lásìlẹ̀ nìkẹ́ni ò mọ̀ irú odó wo là á da ọ̀rùn lásì o wàhálà bàbá ń sọ pé ọlọ́run má jẹ́ ká rógun wàhálà ọlọ́run má jẹ́ ká rógun ìdààmú wàhálà tó ń ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí lásán ṣùgbọ́n tí àwọn tó wà ní orí orílẹ̀‐èdè yìí ò fẹ́ gbọ́ wàhálà yẹn kọjá kékeré o wàhálà yẹn kọjá kékeré wàhálà ìfẹ̀míṣòfò àìsétò ààbò ẹ fẹ́ gbọ́ ní tó ń ṣẹlẹ̀ nìyẹn bẹ́ẹ̀ bá fẹ́ gbọ́ àwa ó sọ wàhálà yìí pọ̀ pẹ̀lú gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ kò sí ìran tàbí ẹ̀yà tó fẹ́ bá Fúlàní ṣe kò sí ìran tàbí ẹ̀yà tó fẹ́ bá Northerners ṣe pàápàá jùlọ Fúlàní Ìgbò ò fẹ́ bá wọn ṣe Middle Belt ò fẹ́ bá wọn ṣe ṣé North West ni wọn fẹ́ bá wọn ṣe àwọn Yorùbá wọn fẹ́ bá wọn ṣe wọ́n ti bà orúkọ orílẹ̀-èdè Nàìjíríà jẹ́ lágbàáyé àwọn yẹn lẹ̀ ń pè lọ́mọ Nàìjíríà nígbà tí wọ́n ṣe àyẹ̀wò kan wọ́n ní àwọn agbésùnmọ̀mí tó jẹ́ number 1 lágbàáyé ìran afẹ̀míṣòfò wọ́n ní ìran Fúlàní ni a dẹ̀ ń gbọ́ nínú ìtàn wípé àwọn Fúlàní ò níbì kan àfi bíi Mali àbí nǹkan kan ni wọ́n ti wá wọ́n rìn kiri ni bí ìtàn ṣe sọ ìdí tí ẹ ṣe fẹ́ yọ ìtàn kúrò nú ẹ̀kọ́ táwọn ọmọ iléèwé ń kọ́ ẹ̀pá àwọn náà ni ẹ fẹ́ yọ kẹ́ má bàa trace ìran wọn ni o kẹ́ má bàa trace ìran wọn ṣùgbọ́n báyìí afẹ́fẹ́ ti fẹ́ àti ríbi tí adìẹ ti ń ṣe gà ó ti ṣó wípé ọmọ àlè ní baálé bàbá ẹ̀ jẹ́ kì í tún ṣe ilé bàbá ẹ̀ o ilé tó pè nílé bàbá ẹ̀ torí tó bá fi jọ́ máa lè ó pe ilé yẹn nílé bàbá ẹ̀ ní kì í ṣe ilé bàbá ẹ̀ bọ́dẹ̀ pẹ́ títí àṣírí ọmọ àlè máa tú gbogbo ọgbọ́n a fẹ́ yọ history kúrò nú ẹ̀kọ́ àwọn ọmọ iléèwé àṣírí ti ń tú àwọn ibi tán Fúlàní ti wá tán fi sọ wọ́n di tán fi sọ àwọn North àwọn Haúsá di Haúsá Fúlàní àjópọ̀ àrùn mọ́ ẹ̀yin náà ti dára wa ẹ ti súnmọ́ wa tó fi di Haúsá Fúlàní àwọn Haúsá tán jẹ́ Northerners ti rógo lọ́wọ́ Fúlàní tó wá bá wọn gbé tán dẹ̀ fi ẹ̀tàn tán fi gba gbogbo nǹkan ní wọn àwárí ẹ̀tàn yẹn fi gba nǹkan àwọn Ìgbò àti Yorùbá killings ìfẹ̀mí wọn ṣòfò ni wọ́n fẹ́ fi gbalẹ̀ wọn wọ́n ti achieve wọ́n ti fi ẹ̀sìn Islam wọ́n ti fi tan àwọn Haúsá bó tiẹ̀ jẹ́ pé wọ́n ní ẹ̀sìn tiwọn tẹ́lẹ̀ ìlà sọ pé kò sílùú tí ò ní ìṣẹ̀ṣe àti àṣà ṣùgbọ́n ní gẹ́rẹ́ táwọn ilé ìfi ẹ̀sìn tí wọ́n gbé wá láti Saudi tí wọ́n fi tàn wọ́n kì í tún ṣe bí ẹ ṣe ń ṣe ń bẹ̀ ni àwọn tó ń ṣe tiwọn o ṣùgbọ́n nítorí ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí láti jẹ ọba lé wọn lórí wọ́n fi ẹ̀tàn oríṣiríṣi wọ́n fi wọnú ẹ̀sìn Islam wọ́n wá bẹ̀rẹ̀ sí ní jẹ emirs káàkiri orí ilẹ̀ àwọn pípù yìí gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ lọ́hùn kò kàn wá àwọn jí emir gbé wọ́n dáná sun palace emir àṣà kì í ṣọba olórí ẹlẹ́sìn àwọn agbègbè wọn ni àwa là ń jọba aládé kò kàn wá tí wọ́n gbìn ní wọ́n ká torí ńgbà tí kinní máa bẹ̀rẹ̀ wọn lè sọ pé àwọn ò gbọ́ sí i ṣùgbọ́n wọn ò mọ̀ wípé wọ́n tàn wọ́n pé wọ́n fẹ́ fi gbà wọ́n sílẹ̀ lọ́wọ́ Nàìjíríà ni negotiation wọn ń gbà yẹn tí Jonathan fi dá Almajiri school sílẹ̀ òun nìyẹn láì mọ̀ wípé aláìníkan ṣe làwọn Fúlàní wọ́n ti fẹ̀tàn báyé àwọn Haúsá jẹ́
òṣèlú ló dẹ̀ fà á. Èmi ò mọjọ́ tí orílẹ̀-èdè yìí máa kúrò nínú òṣèlú ẹ̀tàn, òṣèlú ìkà, òṣèlú kárọ̀rọ̀ ká mọ̀ sọ bó ṣe rí. Ó yẹ ká query gbogbo àwọn tí wọ́n ti jolórí wa tán jẹ́ Fúlàní. Wọ́n wá fèrú gbàbùkù ni lórí àwọn ológun wọn. Ṣùgbọ́n nígbà tó jẹ́ pé Nàìjíríà ó lójú ni àti ríran rẹ̀ bó bá rí díẹ̀ ni kò rí kedere. Èyí tó dẹ̀ rí náà tó bá jẹ́ dúdú yóò pè ń funfun báwọn èèyàn tá ń tẹ̀lé bí wọ́n ṣe rí náà. Ó lè má jẹ́ gbogbo wọn. Ọ̀pọ̀lọpọ̀ wọn ní làákàyè, ṣùgbọ́n àwọn tí ò ní làákàyè tó pọ̀ yẹn wọ́n ti borí àwọn tó ní làákàyè, wọn à jẹ́ kí làákàyè wọn ṣiṣẹ́. Àbí ńgbà tí ń pààyàn bí ẹ ṣe ń pààyàn yìí tó wá jẹ́ pé the next thing tó kù náà ni kán tó sọ ọ̀rọ̀ mẹ́wàá wọn ó ti sọ ọ̀rọ̀ ìbò tó ń bọ̀ 9.5. Ìyẹn ni pé wọ́n selfish, ọ̀rọ̀ ara wọn ni wọ́n ń rò, wọn ò ro tó ń ṣẹlẹ̀ sáràlú. Bọ́n bá rò ó wọn à rí rò, tí wọ́n bá rò ó wọn ò rí rò, ọkàn wọn kàn spark lọ síbẹ̀ ni wọ́n tún gbé kú mẹ́sàn wọn à rí rò. Ọjọ́ wo la fẹ́ bọ́ ń bẹ̀? Wọ́n pa mùsùlùmí ní Kwara, gbogbo wa náà la rí wípé wọ́n ní wọ́n lọ dáná sun àwọn kìrìsìtẹ́nì ní chọ́ọ̀chì àti nínú ilé, wọ́n tì wọ́n mọ́lé, wọ́n wá káwọn kan jáde, àwọn kan wá ń bọ̀ ta pé ẹ mọ̀ pé kìrìsìtẹ́nì ọ̀pọ̀ ń Kwara. Ṣé ẹ gbọ́ nǹkan tí ọmọ Fúlàní kan sọ? Ibi ẹ̀rù ti ń bà mí gan ni mo dé. Ẹ tí ì gbọ́ pé tí Trump Amẹ́ríkà tó bá pa terrorist ẹyọ kan, àwọn máa go for Christians. Ìtí wọ́n ní kì í ṣe bẹ́ẹ̀ lórí ló sọ jáde yẹn o. Èrò ọkàn wọn, àwọn olórí wọn tán kó wọn jọ ni ló sọ jáde yẹn o. Tí Trump bá pa terrorist ẹyọ kan, ẹ gbà mí, àwọn máa pa Kristẹni. Ẹ jẹ́ á jọ wo fídíò yìí. Yana kawo hari ana kashe musulmi guda, mu ma sai mun kashe Krista, wallahi. Ṣé ká gbà wípé jihad tí wọ́n ń sọ ti bẹ̀rẹ̀ nìyẹn? Torí sọ́tà ń sọ pé kì í ṣe láti pa Kristẹni, ayé ẹ̀tàn kán lè ráyè wọlé kí wá change ẹ̀ mọ́ wa lọ́wọ́ bí wọ́n ṣe change constitution láyé àwọn Abdulsalam 1999 tí wọ́n gbé ilé bàbá wọ Ọbásanjọ́ lọ́wọ́ tó wá di wàhálà sí wa lọ́rùn tí wọ́n fi ṣàríà sínú constitution. Babangida forúkọ wálẹ̀ gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tó wà láàjọ mùsùlùmí, kì í ṣe pé a ti di orílẹ̀-èdè mùsùlùmí o, torí wèrè èèyàn mọ̀ pé ẹ̀sìn tó wà ń bí mẹ́ta ni. Now nígbà tẹ́sìn pé mẹ́ta táwọn ẹlẹ́sìn kan wá fẹ́ dominate, tí ìran kan fẹ́ dominate, táwa dẹ̀ ti ń bára wa ṣe ti pẹ́, à ń bára wa jọ ń jẹ léyá, àjọ ń ṣínú àwẹ̀, àjọ ń jẹ sàárì. Sọ́tà ń dẹ̀ jókòó sí Sokoto, ó ń pàṣẹ. Thank God àwọn mùsùlùmí ilẹ̀ Yorùbá ti ní kò jọ o. Ó láwọn èèyàn tiẹ̀ tó ń tẹ̀lé, àwọn kò ń ṣolórí ẹ̀sìn mùsùlùmí. Ṣé ẹ mọ̀ pé wọ́n lófin kan tó wà nù constitution náà gẹ́gẹ́ bí olórí gbogbo ẹlẹ́sìn mùsùlùmí orílẹ̀-èdè yìí, tó o bá ti joyè lábẹ́ mùsùlùmí, tó o bá ṣe ti Sọ́tà ó lè arrest ẹ. Ẹ̀yin mùsùlùmí ṣe rí pé ṣe nǹkan, ẹ wo ibi tí wọ́n ń tì wá lọ. Ẹ wo ibi tí wọ́n ń fi ẹ̀sìn tì wá lọ, ṣó le tó bẹ́ẹ̀ ni? Kí làwọn northerners ń mean pẹ̀lú ẹ̀sìn tí kì í bá ṣe bó ṣe jẹ́ ni, tí kì í ṣerú orílẹ̀-èdè tá a wà ní? Gbólóhùn tí Sọ́tà ń sọ tó ń sọ̀túnmọ̀ Boko Haram nínú interview kan tó ní kì í ṣe Boko Haram tá a mean ni àwọn yẹn mean, ṣára wọn ni ló fi ń bá wọn tú, ṣáwọn ni sponsor wọn ló fi ń bá wọn tú. Ó jọ gàtè kò jọ gàtè. Níjọ́ tí Trump ti strike
ní Sókótó di bá a ṣe ń sọ̀rọ̀ yìí Sultan ò sọ̀rọ̀ la fi sọ wípé lóòótọ́ Fúlàní àtàwùsá wọn ń ṣe nǹkan kan náà. Àwọn Haúsá tí wọ́n ń pa ní north á lé ní 100% sí tí Fúlàní bá bógun lọ. Ṣé kò wá jọ gàtí kò jọ pé wọ́n fẹ́ run gbogbo ìran tó wà lórílẹ̀‐èdè Nàìjíríà? Ṣé àwọn ìjọba wa ò mọ tó ń ṣẹlẹ̀? Wọ́n mọ̀ torí Fúlàní náà wà ní ìjọba, wọ́n dẹ̀ mọ̀ dí tí wọ́n fi ń ṣe. Báwo lẹ ṣe fẹ́ survive? Kábíyèsí bàbá wa ààrẹ orílẹ̀‐èdè yìí Bọ́lá Ahmed Tinubu Excellency ó kọ ní ẹ̀fín pọba aládé o. Ṣe rí ẹ̀tàn tán Fúlàní fi òṣèlú tàn wá jẹ tó lábẹ́ ẹ̀sìn, ẹ lè sọ pé ẹ mọ̀ o. Wọ́n ń lo orúkọ sàríà wọ́n fi ń dá wàhálà alẹ̀ ni. Àwọn tí wọ́n pa ní Kwara mo ṣúọ̀ pé bí wọ́n ṣe sọ fún wọn wípé ókè ẹ̀sìn tá a gbé wá fún yín rèé, ẹ̀kọ́ tá a fẹ́ kọ́ yín rèé, a fẹ́ kẹ́ ẹ gbà á. Táwọn pípù yẹn bá gbà á nítorí pé wọ́n fìyẹn síwájú ni, òṣèlú náà sì ni wọ́n ń ṣe. Alágbára Gúmí wà ń bẹ̀ tí ò sẹ́ni bọ́dì tí ò sí tó fẹ́ tibẹ̀ jáde, ẹ bá mi bẹ́ẹ̀ tẹ̀. Àmì ò sọ tí Amẹ́ríkà bá gbé Gúmí, mi ò rò pé mi Nàìjíríà kò. Kí ló ṣẹlẹ̀? Ṣé ẹ ṣe nǹkan kan síra yín lọ́wọ́ ni? Láyé dẹ̀ ń bàjẹ́ lọ́la dẹ̀ ń wòran báyìí. Ṣódìgbà tí jẹ́ ẹ̀sìn tí wọ́n bá dá a sílẹ̀ already wọ́n ti dá a sílẹ̀, tó bá yá àwọn tí wọ́n ń pa náà ó ṣeé ṣe. Ẹ lè pa wá mọ́ náà. Níbo lẹ tí wàá fẹ́ rójú ráyè ìbò 2027 náà? Àwọn tí wọ́n lọ wàásù fún kán gba ẹ̀sìn wọn ní Kwara, mo fọwọ́ sọ̀yà fún yín pé ó ṣeé ṣe tó bá jẹ́ pé àwọn pípù yẹn gbà bí wọ́n ṣe rí ìbọn lọ́wọ́ wọn tán ní òkè a máa ṣẹ̀sìn yín, a máa gbádùn, wọn ó sì padà pa wọ́n. Nítorí pé wọ́n fẹ́ fẹ̀mí ṣòfò ni, kì í ṣe torí ẹ̀sìn, kì í ṣe torí sàríà, ṣùgbọ́n wọ́n ń lo sàríà mọ́ jihad láti ba orílẹ̀-èdè yìí jẹ́ pé sẹ́ẹ̀ àwọn làwọn lo orílẹ̀-èdè Nàìjíríà. Now àwọn northerners yìí tí ó bá parí ọ̀rọ̀ ìfẹ̀míṣòfò tágbára Trump bá ka àti àwọn Israel, ṣe é rò wípé kò tún ní padà wáyé? Kí ló wá yẹ ká ṣe lásìkò yìí? Èdè wa ò papọ̀, ìwà wa ò papọ̀, ìṣe wa ò papọ̀, ìrònú wa ò papọ̀, ẹ̀sìn wa ò papọ̀. Àwọn tẹ́sìn wọn papọ̀ ọ̀nà tó ń gbà sí ọ̀tọ̀ọ̀tọ̀. Kẹ́ ẹ tó rọ́mọ Yorùbá tí ò ní torí pé ọ̀gbà ti Muhammadu pípa lápá n ò rò pé ó ṣe bẹ́ẹ̀ wáyé rí. Ọ̀hún ni ẹ ti pa Deborah. Gbogbo ibi tí wọ́n ti ń ṣe àwọn ẹ̀sìn kólekóle yìí tí àwọn wá ń pè lẹ́sìn àlàáfíà, tó jẹ́ pé àwọn South bí nìkan ni wọ́n ń ṣe ẹ̀sìn yẹn ní ìlànà àlàáfíà, ìlànà orí burúkú làwọn ń gbà ṣe. Wọ́n sì fẹ́ kó àwọn ọmọ ti wa, àwọn bàbá wa ní ìlànà orí burúkú pẹ̀lú agídí. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, eléyìí kọjá ń tẹ́ dẹ àwọn dè, àtáàkì ni. Bẹ́ẹ̀ bá fi ṣe wèrè la fi ń wo wèrè. Ẹ̀mí àwọn ọmọ Nàìjíríà ti ṣòfò tán. Àwọn eléyìí ń pera wọn wá sí ni, ẹ̀rí pé wọ́n ń pọ̀ sí ni. Tí ẹ bá ti gbọ́ pé kinní kan fẹ́ ṣẹlẹ̀, wọ́n fẹ́ lé àwọn, wọn á tó pọ̀ sí. Bitter truth ni o, bára ìjọba ọba kò tọrọ. Ẹ lọ fura sí àwọn northerners tẹjọ ń ṣèjọba. Ẹ lọ fura sí wọn. Ṣáwọn ni wọ́n ní Nàìjíríà? Ìbéèrè ni. Ẹ jáde ẹ sọ fún wa ìdí tágbára yín ò fi ká wọn. Terrorist, bandit, Lakurawa, ICC, Boko Haram, Miyetti Allah, ẹ̀dẹ̀ ń pè wá wọn Nàìjíríà. Nínú àwọn gáàngì tá a dárúkọ yìí,
èwo ló jẹ́ tàlàáfíà? àwọn bàbá tí wọ́n ní nígbẹ́jọ́ allegedly wọ́n lọ́pọ̀lọpọ̀ wọn lẹ fura sí, àlè sọ pé ẹ mọ̀ wọ́n. orí ìjọba tẹ́ ẹ wà yẹn ṣe rò pé wọ́n fẹ́ kó ṣeé ṣe ni? ṣe ìgbàgbọ́ yín ni pé tẹ́ ẹ bá fight corruption wàhálà ni, tẹ́ ẹ bá fight terrorism wàhálà ni, tẹ́ ẹ bá fight bandit wàhálà ni, though ẹ̀ ń deploy àwọn ológun wa síbẹ̀, ṣùgbọ́n kí ló dé tágbára àwọn ológun tiwa ò ká wọn? ṣe bí ìlú lamẹ́ríkà, ìlú ní Israel. kí ló dé tó jẹ́ pé ẹ̀sùn wọn kówó jẹ lẹ́nu owó bàǹtàbàǹtà tó yẹ kán fi ra nǹkan ìjà ogun láti ṣẹ́gun àwọn terrorists yìí pẹ̀lú gbogbo security vote tí àwọn governors ń gbà, kí ló dé tágbára ò sì ká wọn? tẹ́ bá láwọn kan ló ń kó weapons fún wọn, yes, weapons ò fò látòkè ọ̀run bọ́lẹ̀, ó lè jẹ́nu plane ló ń gbà bọ́lẹ̀ nínú igbó. so gbogbo eléyìí bọ́yọ̀ orí omi ní ẹ̀dẹ̀ ń gbégbà mọ̀ dẹ̀ mọ́ bẹ́ẹ̀ ṣe lè takùn dì. kí lọ̀bọ Amẹ́ríkà fi sorí tínà kí wa ò ṣe? kí ló dé tá a wà lẹ́yìn tó jẹ́ pé kán kówó jẹ ní ṣá, kán pínwó ní ṣá, kán yáwó ní ṣá, tẹ́mi aráàlú dẹ̀ ń ṣòfò? gbogbo òyànjú tẹ́ ń gbà yìí à ń kí yín pẹ̀ ń gbìyànjú ni o, ṣùgbọ́n kò tí ì yọ. ẹ pé àwọn governors yín, ẹ bá wọn sọ̀rọ̀. ẹ má jẹ́ ń wéèsì dátà, a tún máa pàdé lápá kejì. kì í ṣe ìgbà tó bá ṣẹlẹ̀ tán ló yẹ kẹ́ ẹ lọ máa bá wọn kẹ́dùn. gbogbo ìran orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti reject northerners, pàápàá jùlọ Fúlàní, bá kì í ṣe wọ́n Nàìjíríà. ẹni tẹ́ ẹ bá fẹ́ gbé ẹ gbé ẹ nítorí pé ó sọ̀rọ̀. wọ́n láwọn ò fẹ́ division tàbí restructuring tí là ń sọ. wọn ò fẹ́ fúnre, wọ́n fẹ́ pa ọ̀tá yín, wọ́n fẹ́ gbàjọba lọ́wọ́ ọ̀tá yín. ẹ̀yin làwa ń wò lójú. bí nǹkan kan bá dẹ̀ ṣẹlẹ̀ tẹ́ ẹ̀ pinre kẹ́ ẹ láre, wàhálà ni lórí ọmọ Yorùbá. kì í ṣẹ̀yin nìkan ni wọ́n bá jà, gbogbo ọmọ Yorùbá ni. bàbá wa rán fáadí tí kókókó fáwọn ọmọ Yorùbá pé ẹ mọ́ wòran, ẹ múra kó le o. wọ́n ti wọ Kwara, ọba kan pínlẹ̀ Ọ̀ṣun, ọmọ kékeré yẹn, ọba olóṣèlú, ọba onímùkúmu, ó ti kó Fúlàní rọra. ṣó yẹ kó rí bẹ́ẹ̀? ẹni kò síbi tó ẹni kálukú ò lè gbé, òótọ́ ni lórílẹ̀‐èdè Nàìjíríà, ṣùgbọ́n ṣé gbogbo ibi tá a bá gbé wàhálà ní ẹni ká lọ máa fà? ẹni kò ń ṣe Fúlàní Nàìjíríà, Fúlàní Málì ni wọ́n. kí wàá ní repentant Boko Haram, repentant bandit tẹ̀ ń ṣe? wọ́n ti Málì wàá bẹ̀rẹ̀ sí fa wàhálà ń bí. tí wọ́n bá ń ṣe Fúlàní tiwa, kí ni Gúmi ń wà lẹ́yìn wọn fún, tí kì bá ṣe pé Gúmi ń wọ́nà àti dojú orílẹ̀‐èdè ìbolẹ̀? kí ni Gúmi fi yàtọ̀ sáwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba tí wọ́n ní wọ́n dájọ́ ẹ lọ yẹgi fún? kí ni Gúmi fi yàtọ̀? torí ẹ̀sìn. bí wọ́n bá fẹ́ restructuring, tí wọ́n fẹ́ division, kí ni wọ́n fẹ́? wọ́n Nàìjíríà. ẹ bá wa fi sábẹ́ comment section. ṣó lè ṣiṣẹ́? ìbéèrè ni o, kì í ṣèjà. bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ààrẹ excellency, ẹ wọ ẹ̀yìn yín wò kẹ́ ẹ sì fura. pánsá ò fura pánsá, jáná àjà ò fura àjà ni. delay kò sí tí ò lè dà. béèyàn ọba kan tó yẹ púpọ̀ ní kíákíá, bígbà tí yẹn ń sún ọjọ́ ibi síwájú ni. ṣùgbọ́n tẹ́mi ọmọ ti ṣòfò jìnnà. mi rò pé ṣẹ̀ wà ń bẹ̀. àìmọye àwọn ìlú tó jẹ́ wípé irú ẹ̀ ṣẹlẹ̀ láàrin wọn, wọ́n dẹ̀ jọ ń ṣe dòní, they are the best of the best friends, tí wọ́n tó ń kálukú wà láyé ààrẹ, ń kálukú mọ̀ wọ́n ààrẹ, ń kálukú mọ ibi tó lè gbédé, ó mọ ibi tí ò lè gbédé. kì í ṣe gbogbo ẹ̀ ló ń fa ogun. round the table ni gbogbo restructuring meeting, gbogbo kọ́ńfà àbí kinní kan tí wọ́n ṣe congress ń gbà yẹn láyé Jonathan, wọn à jẹ́ kó ṣiṣẹ́.
kí lẹ́yìn rò pé fẹ́ ṣe tí wọ́n fẹ́ kó ṣiṣẹ́ then orúkọ yín ńkọ́ ẹ wà àwọn tẹ́ ẹ jọ ń ṣe o ọ̀rẹ́ bó ń bọ̀ rẹ̀ rìn ọ̀rẹ́ máa ń fura ẹ̀yin olóṣèlú ìrọ̀lẹ́ ayé là wà a ò rínú ara wa o abọ́mìrè bàbá wa Bọ́lá Ahmed Tinubu Excellency ọlọ́run máa yọ yín nínú ibi o ibi làwọn tẹ́ ẹ kó rọra tí wọ́n jẹ́ Fúlàní tó bá ní mo lóyà sí ọmọ ẹni òṣèlú bẹ̀rẹ̀ rẹ̀ ká fílẹ̀ kẹsọ́jọ́ ọmọ ẹlòmíì ni wọ́n fẹ́ tẹ́ ẹ bá gbórí sí i bẹ́ẹ̀ bá tètè kẹ́ ẹ mọ̀ the next thing láti ṣe àwọn eléyìí àsìkò dẹ̀rí àǹfààní lẹ ní nígbà tí Israel àti Trump Amẹ́ríkà tí wọ́n sì wà lẹ́yìn wa láti bá wa kó gbogbo tẹ́rọ́rìsì kúrò nílẹ̀ láti dojú ìjà kọ wọ́n àǹfààní lélẹ́yìí ẹ sinmi pé wọ́n ní àwọn Islam ní o kìíní kan ní wọ́n fẹ́ bá jà o bàbá ẹ má jẹ́ káwọn èèyàn máa rò pé àbí nǹkan míì wà ń bẹ̀ tẹ́ ẹ bá tètè take action àwọn ọ̀sọ̀rọ̀ kẹ́ ẹ pín àsọ̀rọ̀ kẹ́ ẹ destruction ṣùgbọ́n bọ́ bá kọ wájú sí kẹta bọ́ bá kọ̀yìn sí kẹta tó bá kẹ̀yìn nìkan ẹ tìrò ara yín pa àwa ò pàṣẹ fún yín ṣùgbọ́n ẹ ṣe the needful ẹ ṣeun agbọ́lá lórúkọ mi ìkànnì Jùgbà Màsálẹ̀ tí mo wà Fúlàní tó lè jáde pé tí wọ́n bá pa ẹnìkan àwọn ọmọ pa Kìrìsìtẹ́nì lọ ìta àfọn fún fèrè ní fèrè fọn jáde o ẹ má jẹ́ ó tún rí bẹ́ẹ̀ o ẹ tètè wá nǹkan ṣe sí ẹ ṣé.